lọ wo àwọn colleague mi ńbẹ̀ tá jọ ṣe tán colleague ẹ gbọ́dọ̀ jáde ńbẹ̀ tó bá post àwọn colleague ẹ bí méjì tán mọ̀ rí wọ́n gbọ́dọ̀ comment sonda rẹ̀ pé àjọ sáfù ni tó bá post tá bá rí èyàn ẹ wá lọ post choir graduation gown yín tẹ́ lọ ṣọ́ọ̀ṣì ẹni ń dùn mí fẹ́ ká sí yín olóògbé Lizzy ló jẹ́ kí n ká sí ẹ̀yin tẹ́ máa ń ṣe o. ẹ̀yin tèmi arábìnrin tí a mọ̀ sí Alájà Ojú Abẹ ó ti tú àṣírí arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ní fake life ní Lizzy Anjorin live o ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbádùn Ojú Abẹ ó ti yá. mi fẹ́ sọ kíní o lòsì lọ́mọ Elizabeth Anjorin yẹn ẹ wá lọ pọ̀ sí kíní kwaya ṣọ́ọ̀ṣì tí wọ́n fi sọ fi ọ̀dẹ́ni rẹ sí kwaya àwọn lọ pọ̀ sí ẹ̀ ó lọ sí má bínú ẹ dákun ẹ má bínú wàláì gbogbo ẹ̀yin tí kíní ìtaba olóbùkún ọmọ Elizabeth Anjorin yẹn ló jẹ́ kí n sọ gbogbo ẹ̀ ẹ má bínú kwaya àwọn kwaya àwọn lọ ṣe ẹ má bínú ẹ̀ka rẹ̀ mú mara olórí burúkú ni ní kwaya ṣọ́ọ̀ṣì ibi tí wọ́n ti ọ̀dẹ́nì rẹ̀ ọwọ́ lọ ń pòsè ẹ má bínú o ẹ̀yin tí ìsepẹ́ ilẹ̀ tán lọ́wọ́rọ̀ Elizabeth Anjorin ló jẹ́ kí n máa sọ tí mò ń sọ yìí o ẹ̀yin agria ẹ̀yin ìwọ Anglican church kíní kwaya kíní yẹn ọwọ́ lọ ṣe àwọn adúró síbi abẹ́ẹ̀gì má so mọ̀láyé rẹ̀ àwọn adúró síbi abẹ́ẹ̀gì níbi tí ṣọ́ọ̀ṣì yín tó ti lọ rẹ́ǹtì skul láti fi lè ṣe àwọn adúró síbi skul ṣọ́ọ̀ṣì yín ló rẹ́ǹtì skul yẹn o tán lọ fi lọ ṣe kwaya ń bẹ́ o ṣọ́ọ̀ṣì rẹ́ǹtì skul láti fi lọ ṣe kíní ọwọ́ lọ dúró wájú rẹ̀ wá sí àì orí ẹ̀ burú láàrẹ̀ mo ráyè yìí mo sọ fún pé mo ti dé àwọn adúró báyìí ó lọ sí bí ẹyẹlé tó jò pa wá dúró báyìí wá ṣe báyìí àwọn dúró báyìí bí ẹni pọ̀ ṣe graduation ti school ní ìwọ̀n tán fi jẹ kíní kan kọ àyà orí ẹ̀ burú orí ọ̀dà lọ́rùn ẹ̀ ẹ̀yìn yòókù apology sí yín o Lizzy Anjorin lónìí kíní Lizzy Anjorin wọ́ lọ ní ìṣòwò ẹ̀ Fáráò òkú Fáráò ó lọ sí ẹgbà tó ti ń fake life rẹ kí ló ṣe fún ọ asẹ́ǹtì òfò tó ń sọ láti jọ́ asẹ́ǹtì èdè mi jáwó jù láwọn ọmọ mi ò bá gbọ́ wọ́n máa rẹ́rìn ni èyí náà tó yóò mọ̀ pa àwọn ọmọ mi rẹ́rìn ni orí ẹ̀ dàrú gbogbo ayé o wọ́n béèrè nǹkan tí ò sí lọ́wọ́ Lizzy lọ́wọ́ rẹ̀ pẹ̀lú asẹ́ǹtì tó béèrè lọ́wọ́ mi yẹn mo ti dáyàn padà fún ọ the only thing ni pé ìwọ náà jáde wá mo béèrè fọ́tò tó fi sí NYSC lọ́wọ́ rẹ̀ mo béèrè kọ́ pósì ẹ̀ ó sì gbọ́dọ̀ lọ yá àmọ́ bọ́ ṣe rí gbà yẹn gbà tó lọ claim tó lọ parí tó lọ gba doctorate ó gba doctorate kankan ọlọ́mà mo gba doctorate degree àyà nígbà tí mo gba doctorate ó gba doctorate kankan lọ́lọ́pàá ọ̀parọ́kú àwọn àǹkarẹ́ class captain in secondary school class captain in higher school class captain in university olóyìnbó class captain all rounder class captain olùsí múlẹ̀ DJ YK ọmúlẹ̀ ọ̀parọ́kú class captain second àwọn wo lẹ́jọ́ lọ school àwọn òkú àwọn wo lẹ́jọ́ ṣe ká àárín bí comment section rẹ̀ téèyàn kan ti sọ pé mo lọ sí school pẹ̀lú ẹ̀ class captain the class captain in secondary school as class captain olórí burúkú all rounder class captain fake lójú àlà olówó ojú àlà olówó lójú àlà ọ̀nlálà ojú àlà lọ wà ọ̀nlálà lówó ọ̀npẹ̀rẹ̀ rẹ̀ ló ọ̀nlálà you are dreaming every time lọ lówó
ọlọ́lá lójú oorun lọ wà ọlọ́run ó jí ọ bọ́ọ̀sì jí ọkọ ọmọ ìgbàbẹ̀ sọdá rí ẹ̀ dẹ̀rù mo rí gbogbo ń tọ́ sí fún ọ mo ní ń dá padà fún ọ pẹ̀lú ìsìsì ni rédíò wet olówó rédíò olówó tí ò ní jẹ́ àsinmi olówó tí ó mọ̀ fi rédíò dààmú wa lẹ́yìn tí ó mọ̀ ìpolówó òfò ìpolówó orí ibú tọmọ ìpolówó tọmọ fi rédíò dà láàmú ibi tá a bá ti fẹ́ analyse ẹ̀ olóòbú kò lò sí doctorate òfò mọ̀ fi rédíò mọ̀ olówó òsì olówó tí ń dà wá láàmú tí ń detí wá láàmú pẹ̀lú rédíò olóòbú tọmọ ń play ta sọ fún pé kọmọ play rédíò mọ̀ olòsì lẹ́ni tó bọ́ ṣe kíní ìpolówó yẹn rédíò rẹ̀ ń dà láàmú asọ́sọ́ fún ọkàn jọmọ tí ìgbọ́rọ̀ náà ni olówó rédíò olòsì ọ tún sọ nǹkan míì ẹ̀rí fídíò yẹn ni mo kọ́ sẹ́ ìgbàní kan bá wá èyí tó ṣe fún alánà mo rí ó dákọ̀ mi ẹ mọ̀ sọ fún Davido gba donation gba bàdì rẹ̀ sọ fún donation is not for poor rat like you ìyẹn dùn ọ́ rípò dùn ọ́ donation is not for poor people. It is not meant for poor people. Donation is for rich people. Àwọn èèyàn ọ̀tẹ́dọ́lá ń gba donation tí ó fún àwọn èèyàn kò sí ọba Louis Kinshasa wọ́n máa ń gba donation. Donation kì í ṣe fún ẹ̀yin arebi pa.